lára wọn. Èmi ò sí lára wọn sẹ́. Mi ò mọ kankan nípa ẹ̀. Irọ́ ńlá ni wọ́n pamọ́ mi. Mi ò sí lára àwọn ọmọ Yorùbá tó gbàbọ̀dẹ̀ wípé Tinubu máa padà sí Bodilon ní 2027. Àṣírí ti tú, gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná, ó ti di woro sí woro, ọ̀rọ̀ yẹn ti bẹ́yìn yọ. Àṣírí àwọn ọmọ Yorùbá tí wọ́n kó orí papọ̀, tí wọ́n sì ń bẹ tán jẹ́ kí Tinubu máa mọ̀ wípé lára àwọn ọmọlẹ́yìn Tinubu ni máa jó nìṣó, àwọn ń wẹ̀yìn ẹ̀. Bí wọ́n ṣe foríkorí tí wọ́n ń ṣe ìpàdé kọ́lọ́fín lábẹ́nú wípé second term Tinubu Bodilon ló ti máa ṣe. Àṣírí ti tú síta ni o, ọ̀rọ̀ ti di bóòlè lọ yàgò. Mo ní 2027 ìṣe gbẹ̀gẹ̀dẹ̀ máa gbiná. Wá wo fídíò fúnra ẹ̀. ADC, how do I put it? ADC overgrew those who started it. ADC, okay, the coalition started with myself and Fayemi in the house of Asiri with Salihu, Mohammed, and others. And by the time we met, we were only two of us. Then Salihu was the person who actually commenced the meeting. He wanted Fayemi and I to reconcile and all that. And then after reconciling, we agreed that we need to expand our meeting. It cannot be the two of us. And then we got a consultant to look at the structure of the political structure and that of INEC and see which party will be most suitable. Then we expanded by getting in Tambua and others. By the time we knew it, we had grown to 20, 30. Then we set up a committee that was headed by Ile Yoruba. The committee had the responsibility of looking for any of the available parties for us to join. And then Ile Yoruba's committee worked and ended up with ADC. They had tried to, they were negotiating with AA, they were negotiating with Accord and some other parties, but they ended up with ADC. And one of the requirements needed for you for us to join you is that you must give up your leadership so that everybody can join. And I think ADC complied with it, but at this point, the party or the coalition grew too large. So there were other groups meeting. There was a group led by, or they said they were meeting in Kashim's house. There were other groups, some met in Lagos, but we all agreed to come together. So we all came together, and at the end of the day, we all agreed to join ADC. That's how we have. Inú àwọn aráàlú òdù sí ìjọba wa níjọba àpapọ̀ torí ebi àti owó tí ó sì. Ṣé bá lẹ̀ wo gbogbo ọ̀nà náà? Pàápàá jùlọ àwọn ọ̀nà federal. Ẹni tó bá ń bọ̀ látẹ̀fọ̀ tó bẹ̀rẹ̀ ó mọ̀ nǹkan tó jù àárín. Ẹni tó bá ń bọ̀ látòmù tó gba Ìlàṣà wá sáyé dùn tó ń bọ̀ ní Ọ̀yẹ́. Àmọ́ nǹkan tó jù ẹ̀rí. Nígbà tá a ṣe ọ̀nà tí bá ọ̀ṣẹ́ parí ẹ̀fẹ́ náà tó 18-20 billion sọ́nà ìjọba àpapọ̀ ní wọn rán wá iṣẹ́ wọn lè dá owó yẹn padà. Ṣé tí wọ́n bá dá padà ṣèbí gómìnà ìbátúlọ ní ó dá ọkọ̀ tó fi ṣe ọ̀nà phase 2 eléyìí tí mo bẹ̀rẹ̀ tó dé yìí pé òkè òkú tún gbé láti bẹ̀rẹ̀ dé ara mọ̀kọ́. Bọ̀ ìjọba àpapọ̀ ní ọ̀nà àwọn ní ẹfílẹ̀ àwọn aráàlú tó dẹ̀ rìn lórí ọ̀nà náà. Èwo ni ká gbàgbọ́ nú gbogbo nǹkan tó wà lẹ́ẹ̀ báyìí. Fayemi denies forming new ADC coalition with MASE, says he remains in APC. A former governor of Ekiti State, Kayode Fayemi, has denied claims circulating on social media that he co-founded a New African Democratic Congress ADC coalition alongside former Rivers State Governor Rotimi Amaechi. He said the alleged remark could be fabricated, misquoted, or deliberately distorted, warning of the growing trend of attributing false statements to public figures for malicious purposes or online engagements. He said Mr. Fayemi remains a committed member and leaders of the ruling All Progressive Congress, APC. We unequivocally state that these claims
lack any basis. Mr. Fayemi remains a committed member and leader of the All Progressive Congress, APC, in Ekiti State, the statement read. Lọ́rọ̀ kan ṣá, ex-governor Fayemi of Ekiti, wọ́n ti deny o wípé gbogbo nǹkan tí ex-Rivers State Governor Amaechi tó ń sọ nínú coalition group wọn ADC ṣáà tí wọ́n yẹn. Ipe baba ńlá irọ́ ni o, àwọn ò mọ kankan nípa ẹ o, àwọn remain loyal sí Almighty Jagaban. Ọ̀rọ̀ yìí ti bẹ́yìn yọ. Tani ká believe ń sìn. Ẹ jọ̀ọ́, gbogbo wa tá wà neutral láàrin gbogbo wọn, tani ká believe. Èmi ti máa wo statement ex-Rivers governor yìí o, Amaechi. Ó máa ń sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ òótọ́. This is the first governor, ex-governor tí mo rí tó sọ wípé àwa Nigerians là ready, àti ready láti kí Nigeria wà òkè. Ìjọ tá bá ti ready, a máa lé gbogbo àwọn tó ti rúùlù Nigeria, ex-present and the future, a lé wọn pa. Ó ní ìgbà tó jẹ́ pé àwa náà là shield wọn, àwọn bad leaders. Gbogbo nǹkan burúkú tó bá ti ṣe, àwa là ń dọwọ́ bò. Ṣé irú èèyàn bẹ́yẹn la fẹ́ sọ wípé ó parọ́? Tó bá tún wá tẹ̀síwájú sí, wà á rí the following video níbi tí Governor Fayemi ti ń complain bitterly wípé Governor Baba Tinubu ò dáa, ìgboro rẹ́rìn ó kàn gboro. Ṣé irọ́ ni? Òtítọ́ ni. Ṣé irọ́ ni Fayemi pa nínú fídíò yẹn? Baba Jagaban, ẹ jẹ́ asòtítọ́ fún yín, bàbá sòótọ́ àkú. Bá àkúkú sòótọ́ ọ̀run ni gbogbo wa lọ, kọ́dún kó jìnnà síra wọn ni. Baba Jagaban, the fact wípé Fayemi come out láti sọ wípé ìjọba yín mú ìnira dání, ó ní aráàlú lára. Ṣé mọ̀ wípé àwọn èèyàn ò kọrin síta mọ́ pé ebi pa wá òkè o. Ẹ ti sọ pé anybody tó bá ti ṣe kán mú wọn. Ẹ fi wọ́n ṣe public wọn sìn. Ẹ kàn lọ arrest wọn mọ́nu ilé ni wọ́n dé gbúdọ̀ gbúrò online. Nǹkan táwọn boys yín ṣe nìyẹn. Ẹ ṣe rí everybody tó dákẹ́. Tẹ wá rò wípé bóyá gbà táwọn èèyàn ti complain, ara ti dẹ àwọn aráàlú. Irọ́ ni o. Ọ̀pọ̀pọ̀rìpọ̀ ìyà ń jẹ aráàlú. Olówó Nàìjíríà gan sunkún. Kọ́mẹ̀ tí sọ pé average one kò ti ṣe average kìíní wà mọ́. Àwọn poor people kọ́mẹ̀ tẹ̀ wá sọ pé àwọn tí ò ní. Bàbá Tinubu, ebi ń pa àwọn èèyàn, ìjọba yín policy yín ní àwọn èèyàn lára. Adé jókòó, àwa kan jókòó, a wò pé kí ló ṣẹlẹ̀ gangan. A rí wípé àwọn mẹ́ta péré, ìsọ̀rí mẹ́ta péré ni bàbá Tinubu ń bọ́ lábọ̀ pa. Àwọn tó mọ̀ wípé ó lè affect ìjọba wọn, tó lè yọ wọ́n dànù bẹ́ẹ̀ ní yọ jìgá, tó lè má jẹ́ kí second term yẹn kó ṣeé ṣe. Àwọn judiciaries tí mo bá parọ́ sọ pé rọ́mù pa. Wàá rí pé bàbá ti bọ́ wọn pa. Ilé, salary wọ́n increase. Ilé ní anywhere of their choices. Legislative, bàbá ti bọ́ wọn pa o. Bọ́n máa ń lọ fún holiday lásán bá ìgbẹ̀mù mítà ni. Àwọn executive ńkọ́, àwọn mẹ́ta tí bàbá Tinubu tó focus lé lórí, wọ́n ti bọ́ wọn pa, ikú wọn ti fẹ́ bẹ̀. Ṣé wá rí gbogbo masses pátápátá àwọn Nigerian citizen? Kò sí irú àrà tá lè dá tó mú fún bàbá Tinubu. Táwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò bá ti go against ìjọba wọn, àwọn ti wà okay. Ṣé ìwọ náà wẹnu ilẹ̀ kó wẹnu ọkọ́? Òtítọ́ nìkan tí Governor Fayemi ṣe tó sọ nínú bẹ̀yẹn. Wọ́n torí pé wọ́n sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ ti tèmi, èmi ò mí pé wọ́n bóyá wọ́n ń kógun ja bàbá Tinubu. Ìyẹn ni tìyẹn. Ṣùgbọ́n ẹ wá jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àárín wọn, politicians. Alẹ́ ẹ̀ lọ́rùn sẹ́, come and make heaven, may I see you there. Ìwọ tó bá ti believe politicians láyé, ó ti kú wọn tí ìsìn ẹni. Wọ́n lóyà síra wọn débi tó máa lóyà sí èèyàn. Ṣé politician tá ń lo ìyàwó tá ń lo ọmọ tí wọ́n ríro tí ò sí nǹkan tó lè lò láyé wọn. Wọ́n wà heartless. Bàbá Fayemi, ojú yìí máa bó gan pẹ̀lẹ́lẹ̀ tẹ́ ṣe yìí o. Me I go yarn you the truth. Ó tẹ̀ tí ń lójú bọ̀. Okay, bàbá Rẹ́gbẹ́ àtẹ̀yìn. Díẹ̀díẹ̀ ni gbogbo yín tó kù lọ máa fojú hàn síta. So, èmi ò sọ wípé kí ẹsẹ̀ di bàbá Tinubu lọ sí body law ní 2027. Wípé ó kan èmi o, alálàlálá. Èrè wo la jẹ lára wọn náà fẹ̀kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àbí ṣùgbọ́n a kàn sọ̀rọ̀ nípa loyalty náà ni. Tẹ́ bá lẹ lóyà sí èèyàn, ẹ máa try láti lóyà true thick and thin. Ìṣẹ́jú kan ẹ ti yí bírí, ẹ̀yin ọmọ ìran mi. Ex-governor Fayemi lẹ́yìn, ẹ̀yin wà lára àwọn tó fọ́ndà coalition ADC láti ọ̀sìtì Tinubu 2027. You get liver o. Ẹ dẹ̀ mọ irú èèyàn tí Tinubu jẹ́, kò kúkú ní wúkọ́, kò kúkú ní sọ̀rọ̀. Tinú ẹ̀ ni ó ṣe. Ẹ dẹ̀ mọ àwọn boys ẹ̀. Wọ́n rún yín, rúnrún ìyá pọ̀.
ẹ jọ Governor Fayemi ṣé àmì ṣì ń sọ̀rọ̀ nu group chat ó ń parọ́ nu group chat yín ni ibẹ̀ ni kọ́kọ́ là lọ bàbá Adébóyè bàbá Oyèdépò wọ́n lẹ́wà lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó ń balẹ̀ Yorùbá jẹ́ kí ló dé tó léyìí torí Ọlọ́run ṣe bẹ́yìn lẹ sọ wípé ẹ wá wo fídíò. This is Redeem Camp, and this is what we're talking about. By people being too much less busy. If you can see what is going on here, you will understand the level of joblessness in this country. This is what one man built. If all these things you're seeing there are all human beings. All human beings. It is because of we don't have companies, we don't have factories. We are not producing anything. We are not busy. Why would they take us serious? Tell me why the government should take us serious. Look at. The way they want to cast jobless people. Look at everywhere, human beings. Continental oversteer. I'm going to take you around. Everything you're seeing there, they are all halls. What are we seeing? What is going on? Is that how joblessness we are? And these people, they have no contribution to the country. And here now, an army oil. Look at how long and how big one man built a hall in the name of Christianity. A hall for debit alert. A hall for deducting, minusing. There's nothing else. Look at it. I'm still driving around it. Like, I did not even start from the beginning where he sits down or where he stands and ministers. This thing you're seeing, this is human being. The place is not full though. Look at how big it is. Like, what is going on? You will not see this thing in the Western world. You will not see this thing in US. You will not see this in China. Where people are busy working. Where people are busy working. These are 99% of our Nigerian youth. In the name of Christianity, they are all here, busy doing nothing. Busy doing nothing. Under community relations. People who brought this religion to us, tell me. Take your time and come into this camp. Mommy, we are redemption camp. Redemption what? What are they redemptioning? May God help this country. If we think politicians is our problem, then we are all lying to ourselves. We have a lot of problems in the Christian religion. In all the Christian Muslims and everybody, we have a lot of problems. Look at what one man built. One man alone. This thing, you can see for yourself. This is redeemed. And the program has not yet started. The main program will start by on Monday. And people are already here. Shame unto us as a nation. Look at it. Hey! Chineke zọọkwa anyị na country ahụ. Ịmakwa na abịa m ebe m kpughepụ m n'ọnụ. Nwoke alụ kasịchara everywhere. This man bought the whole of Ogun State. Jesus here. Look at what one person bought. Hey! I need at least 10 of my children. Mo nílò bíi mẹ́wàá ó kéré jù nínú àwọn ọmọ mi. Who can give me 1 billion naira each? Wọ́n lè fún mi ní bílíọ̀nù kan lẹ́nì kọ̀ọ̀kan lọ́lọ́dún ni wọ́n. And then I need 100 of my children. Ó wá nílò ọgọ́rùn-ún àwọn ọmọ mi. Who can give me 100 million naira each? Tí wọ́n lè fún. Mo rò wípé àsìkò ti tó fún ìpàdé àpérò fáwa Christian. Àsìkò ti tó tá máa fúnra lára wa máa lo ọpọlọ wa tá máa mọ nǹkan tá ń ṣe, ẹ jẹ́ àmọ́ nǹkan tá ń ṣe o. Ẹ jẹ́ ká mọ nǹkan tá ń ṣe o. Okay. It's worrisome that out of the 10 richest pastors in the world, 5 of them are from Nigeria. Reverend Omaleyin raises concern. Popular Kwara State clergyman, Reverend Isaac Omaleyin, has expressed deep concern about the state of the Nigerian church. Addressing pastor during a meeting, he pointed to a recent report by the World Council of Churches that highlights a troubling disparity between the personal wealth of pastors and the financial standing of their congregations. Is it not scary that the World Council of Churches released papers about the state of the Nigerian church? That out of the 10 richest pastors in the world, 5 of them are Nigerians. But out of the 10 richest
churches in the world, there is no Nigerian church, Reverend Omase said in his message to pastors. It's worrisome. It calls for concern. During a contact with global church leadership, he added, the Roman Catholic Church is the richest church in the world. The Pope has no private jet. The clergyman's remark come amid ongoing debate about accountability, transparency, and the role of wealth in ministry across Nigeria's religious landscape. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Ara nǹkan tá yí bàbá wa yìí Tìmílẹ́yìn Reverend Isaac Ọmọlẹ́yìn. Ẹ̀rí sọ bàbá, ìjókòó àpérò ti tó fún ẹ̀yin pásítọ̀ sí Nàìjíríà, àgàgà ẹ̀yin pásítọ̀ sí ilẹ̀ Yorùbá. Wọ́n ní ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin ní ìṣòro ilẹ̀ Yorùbá, ẹ̀yin lẹ ń ni wá lára. Tá a bá ní sọ wípé ká fi igbá kan bọ̀kan nínú, ẹjẹ́ àfi tẹ̀gàn sí, ẹjẹ́ àmánọ̀s ẹ̀gàn kúrò ń bẹ, ẹjẹ́ àsòtítọ́ fúnra lára wa. Àwọn religious leaders wa, especially Christian, ẹ wà lára àwọn tó ní ayé wa lára nílẹ̀ Yorùbá. Wàhálà yín ti pọ̀ jù. Kò sí ọ̀nà tẹ́ ẹ̀ ń gbà láti fi gbé ilẹ̀ Yorùbá tẹ̀síwájú nípa being a Christian and the most richest pastor in the whole world. Ju wípé ẹ̀ ń gbà lọ́wọ́ aláìní fẹ́ni tó ní, gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ, ó ní a gbà lọ́wọ́ ẹni tí ò ní fẹ́ni tó ní. Àsìkò ti tó, wọ́n ti fi Bíbélì, wọ́n ti fi kó wa lọ́pọlọ, wọn jẹ́ káwa ta lọ́pọlọ ká máa lò fúnra lára wa. Àwọn náà wá fi ẹsẹ̀ Bíbélì wọ́n fi ń control ọpọlọ wa. Tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀, ìwọ tó mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ jẹ́ Christian, àbí tó jẹ́ ìkan lára àwọn usher, àbí tó jẹ́ choir, àbí tó jẹ́ pastor, èké tó bá jẹ́ bẹ́ẹ̀, àbó tẹ̀ jẹ́ ordinary member tó ti kó sí ẹ lọ́pọlọ báyìí. Wàá máa sọ pé kí ló kàn ẹ́ bẹ́ẹ̀? Ìṣebí Ọlọ́run wa olówó ni. Anybody tó bá ti jẹ́ ìránṣẹ́, ó ní láti lówó. Ọlọ́run á jẹ́ kó gbọ́n, ṣùgbọ́n mo gbàdúrà Ọlọ́run ní jẹ́ kẹ́ni ó gọ̀ gbọ́n. Kó o lè sìn wọ́n títí ayérayé tó fi máa jáde láyé. Ẹ jẹ́ ká jọ face reality once and for all nínú ayé wa. Ìyẹn ló máa sọ wá di òtítọ́ tó sì máa mú wa dé ibi tá à ń lọ. Kí ló dé? As a pastor àbí member church tó wà labroad ní Western world, mo fẹ́ bi ẹ́ sọ òtítọ́ fún mi, jẹ́ ká jọ pàdé níbi comment section. Ibo ló ti rí tí wọ́n ti ń kọ́ ṣọ́ọ̀ṣì auditorium tó tóbi báyìí ní country bí tó ń gbé labroad? You can only see a bigger auditorium àbí ìkan báyìí as a factory. Factory náà máa fi ṣe níbi tí wọ́n ti ń produce. Ìwọ kan imagine kó jẹ́ irú eléyìí nìkan la ní the whole of Yoruba land. Tí wọ́n wá ń produce many things nínú ibẹ̀ yẹn, yálà gàrí ni, rice ni, pure water ni, àbí wọ́n teach àwọn ọmọ, wọ́n empower àwọn èèyàn, wọ́n ń ṣe workshop and some other things. Kẹ́ wá sọ fún mi wípé in the next 3 years ní ilẹ̀ Yorùbá ò ní meet up pẹ̀lú Western standard. Tell me pé kò ní meet up. Ẹ wá wo bíbẹ̀ yẹn ṣe tóbi still. Bàbá Adeboye sì tún yìí ń wá owó, sì ń wá àwọn tó máa fún wọn ní owó tó sì máa fi continue ibẹ̀ yẹn. Hey, ta ló ṣe wá ṣó ṣépè fún wa ni? Ní ìlú òyìnbó tí gbogbo wa sá wá, ibẹ̀ yẹn wọ́n máa fi ṣe factory ni. Torí ó máa á tún mú ìlú yẹn á mú lọ sókè. Okay, ẹ jẹ́ àtúnwò. Ẹ jọ̀ọ́ kí ló dé gan-an tí ẹ kúkú wá sọ ibẹ̀ yẹn di ilẹ̀ mímọ́? Tatushi ń lọ sí pilgrim ní Israel. Ẹ kúkú sọ bẹ̀ di ilẹ̀ mímọ́ torí mi understand gbogbo ẹlẹ́sìn ilẹ̀ Nàìjíríà o. Kíní ti yí wa lọ́pọlọ àpadà mọ́ nǹkan tá à ń ṣe mọ́ o. Mí pé ẹ kàn imagine iye owó tí wọ́n máa run síbi ibẹ̀ yẹn. Bẹ́ẹ̀ láàrin bàbá Oyedepo àti bàbá Adeboye, àwọn méjèèjì ń ṣe competition the biggest auditorium in the whole Africa. Ó ní bàbá Oyedepo láwọn fẹ́ kọ́. Very soon, ẹ máa rí títí wọn, ẹ lanu kalẹ̀ yagada lẹ́yìn pé ká gbàdúrà ká dẹ̀ ṣàmì, kọ́lọ́run dẹ̀ ṣàmì àdúrà lóde lé, kí ló dé tẹ́ fi ṣe factory. Now, mo ń bi ẹ́, ipa wo gan ni àwọn churches náà ti kó fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá? Àwọn èèyàn mi ń ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ ó ń bẹ nínú Bíbélì. A ṣègbé lọ́rẹ̀ẹ́. Ilẹ̀ Yorùbá ṣègbé lọ́rẹ̀ẹ́. Àwọn olórí ẹ̀sìn Christianity wọ́n ti mú ilẹ̀ Yorùbá, wọ́n ti sọ di business. Partner in crime ni wọ́n pẹ̀lú àwọn politicians in Nigeria. Customer dáadáa ni wọ́n. You see their life?
mo mọ̀ pé ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni ẹ ní like fídíò yẹn o, ṣùgbọ́n ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ òtítọ́ àti reality tó face reality, ìjọ́ ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní jẹ́ èèyàn láyé, ló bẹ̀rẹ̀ sí ní live. Kí ló dé? Ṣebí inú Bíbélì náà sọ wípé ká má ṣe kó ìṣúra jọ sí ilé ayé. Ṣé ara ìṣúra kọ́ lélẹ̀? Ókè lórí pé kákọ̀ jókòó kákọ̀ ṣàmì ká gbàdúrà mi kó ní kálukú máa lọ lé kí ló lè tẹ́lẹ̀. Ṣùgbọ́n mi tí ìrọ́jọ́ kan kí come across ẹ̀yin richest pastor yìí. Bí bàbá Adeboye bó ṣe máa sọ wípé àwọn nídìí about 100 ọmọ wọn nínú ṣọ́ọ̀ṣì tó máa fún wọn ní 1 billion each. Wọ́n nídìí láàrin àwọn 100 ọmọ wọn tó máa fún wọn tó máa raise wọn 100 million each fún àwọn. Mi tí ìríbi tí pastor Adeboye àti bàbá Oyedepo àti gbogbo àwọn tó kù tó ti bọ́ síta wípé mo nídìí láàrin ẹ̀yin ọmọ mi tẹ́ máa bá mi raise 100 àwọn ọmọ mẹ̀kúnnù tẹ́ máa bá mi sọ wọ́n dé èèyàn tẹ́ máa bá mi kó wọn travel outside fún ìtẹ̀síwájú ìgbésí ayé rere so that wọ́n á lè wúlò fún family wọn á lè gbé family wọn. Mi tí ìrí ọjọ́ tí bàbá Oyedepo bọ́ síta tán ní mo need 100 èèyàn nínú ṣọ́ọ̀ṣì tọ́lọ́run bless kẹ́ ẹ bá mi kó kẹ́ ẹ bá mi empower 100 home àwọn mẹ̀kúnnù inú ṣọ́ọ̀ṣì mi tí ìyà ń jẹ kẹ́ ẹ bá mi bless wọn kẹ́ ẹ fún wọn ní owó tó tówó tí wọ́n á fi lè establish tá a fi jẹ́ èèyàn. Àbọ̀ ti gbọ́rí lẹ́nu wọn. No now wá gbọ́ kò ṣe àwọn mùsùlùmí nìkan ló lọ ń gbowó ní Saudi o, àwọn tí Christianity náà wọ́n ń gbowó tiwọn labroad o. Bẹ́ẹ̀ ni wọ́n ń gba tiwọn náà bí àwọn sheik ṣe sín dànù sí online torí owó Saudi, bẹ́ẹ̀ ni àwọn pastor náà ni àwọn náà ń gba tiwọn lọ́nà Christian way tọ́nà fi ń support ẹ̀yin Christianity Nigeria. You don't know anything. Gbogbo ẹ̀yin Christian Nigeria pátápátá ni wọ́n ń gbowó lórí yín pátápátá tí wọ́n náà fi ń support yín. You don't know. Kò sí wàhálà ibi tá a bá jọba dé ó jọ máa ṣojú gbogbo wa, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn Christian leader bàbá Oyedepo bàbá Adeboye gbogbo wọn máa dárúkọ wọn, bàbá Kúmúyì gbogbo yín pátápátá ẹ wà lára àwọn tó ń gbógun ti ilẹ̀ Yorùbá, ẹ wà lára àwọn ìṣòro ilẹ̀ Yorùbá. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kowé ni mò ń jẹ́. Bá mi share fídíò kó dé ọ̀dọ̀ wọn kí wọ́n gbọ́, wọ́n lè má mọ̀. Bá mi drop comment sí abẹ́ fídíò yìí, má sì gbàgbé láti bá mi like fídíò. Ire o, orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kowé kó ó ní mò ń jẹ́.